Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV was Swoby. Ẹ̀yin tèmi mo kí gbogbo wa nílé pátápátá o orúkọ mi ò yí padà Àyàndọ̀tun Emmanuel lórúkọ mi gbogbo yín lẹ mọ̀ mí Sáyọ̀ká mi sáàdì ní ọmọ ọlọ́gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ṣeun gan mo máa appreciate yín all the time nítorí pé bẹ́ẹ̀ yóò bá sí èmi gan wá ẹ̀yin lẹ ń jẹ́ káyọ̀ká máa jáyọ̀ká lé mo wá ń dúpẹ́ gan lé ní inú mi dùn nítorí pé mo ṣẹ̀ṣẹ̀ ṣe fíìmù tuntun táìtù fíìmù náà ni Tanika who is even ẹ má bínú mo ṣe gbé òyìnbó yẹn Tanika mo ṣe ròyìn fún yàn mo ṣe ròyìn rárá èmi mo wá fi wọn àwọn èèyàn yìí àwọn èèyàn pàtàkì ó wà pẹ̀lú mi lónìí mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo nípa iṣẹ́ o mi ò fẹ́ pariwo jù ẹ wò ọ̀gá láwà ní city egg ó wà ní plus cv ó wà ní ẹ wò wọ́n pọ̀ Face TV náà wà ní kò séyìí tó lẹ́yìn ní gbogbo mo wá fẹ́ sọ fẹ́yìn olólùfẹ́ nípa iṣẹ́ ẹ̀yin tẹ̀ ìjẹ́kẹ́bí pààyọ̀ká ẹ̀yin tẹ̀ ń wà lẹ́yìn Àyọ̀ká àwọn bàbá mi wọ́n fi lé wọ́n lẹ̀ lónìí wọ́n wà bí lónìí bàbá mi àlọ́yẹ ní dúpẹ́ lọ́wọ́ yín ní gbogbo ògbà o ẹ̀wù ojú òní tí ẹ̀wọ̀n sàárè ọ̀rẹ́ ẹ̀ ní nípò àyà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wà nílé Ọ̀túnba Alálàdé èjì ìṣù gbogbo wọn mà ní wọ́n mà kọ́ nílé Ọ̀túnba ẹ wo Ọ̀túnba àpọ̀tù àwọn náà wà lọ́la àwọn èèyàn pọ̀ tí mo lè lé connection lórúkọ nígbà ṣùgbọ́n ní gbogbo ìgbà mo máa ń dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ tí mo ń ṣe náà Tampan Success torí pé gómìnà wà gbọ̀ngàn mi ò sọ fún ọ wọ́n gbọ́ wọ́n dẹ̀ dìde wọ́n wá ní agbára Ọlọ́run gbogbo wa pátápátá ò ní kò sáré mo ń tò láti wá kọrin lóríṣiríṣi fún mi inú mi dùn mo jó mo fò sókè ẹ ṣáà ti máa yọ̀ká wípé tí inú mi bá ti dùn láti máa fò sókè ẹ ṣé mo dúpẹ́ o ṣé wá rí ọpẹ́ mi tún lọ sọ́dọ̀ bàbá mi kékeré Alhaji Razak Ayọ̀lá wá hotel all the time bàbá yìí máa ń wà lẹ́yìn mi ní gbogbo kò tiẹ̀ sẹ́ni tó mọ nǹkan tó wà láàrin wọn ń wíjọ́ kí ariwo ni wọ́n pa nítorí ẹni tó bá ti fẹ́ kí tọmọlàkejì ẹ̀ dá ó máa dúró tán ni ó dúpẹ́ lọ́wọ́ Ọ̀túnba àti yèyí Ọ̀túnba náà àwọn náà wà bí o ṣínà kò gbogbo wọn náà wà bí lónìí ẹ ṣeun ni ojú òní tí mo fẹ́ kẹ́ máa fọ́lọ̀ Ọ̀gá Ńlá TV ẹ máa fọ́lọ̀ Face TV ẹjọ́ tó lọ náà ẹ má wàá jẹ́ kí Plus TV gbẹ̀yìn ẹ fọ́lọ̀ àwọn gbogbo life lẹ̀ ń wò yìí o life rẹ̀ o ẹ̀yin tèmi àti City Egg TV mo dúpẹ́ lọ́wọ́ gbogbo mi lè God be with you gbogbo nǹkan tí gbogbo yín bá ń gbọ́ wọlé yóò máa dún sówó sọmọ sálàáfíà ẹ̀mí gígùn àìsàn ò ní ṣe gbogbo wa o wọn ò ní dáwọ́ òjijì fún wa o wọn ò sì ní gbé wa tọrọ o lórúkọ Ọlọ́run ọba àbímọ sàárè ọ̀hún mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá mo dúpẹ́ lọ́wọ́ ọmọ mi mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ àwọn àbúrò mi lágbára Ọlọ́run gbogbo wa láàrin àyè ṣe o nǹkan tá a bá lè gbọ́ wọlé a máa dún fún wa mo dúpẹ́ lọ́wọ́ Aláàjì Ọlá mo sì dúpẹ́ lọ́wọ́ Aláàjì Bàdé gbogbo wọn pátápátá ni wọ́n ṣe ẹ wá mọ ohun tó le jù ẹ má jẹ ǹbẹ ẹ má tó rí gbogbo ẹ láìpẹ́ tí o gbọ́dọ̀ fẹ́ gbogbo ẹ ṣùgbọ́n mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ #1 Senator Ọ̀yọ́ State mo dúpẹ́ gan ni o small but mighty lágbára Ọlọ́run ní mo sáré o àní nípò àyà lágbára Ọlọ́run àwa náà ní nípò ọkọ̀ ògo Ọlọ́run àmàbíyọ láyé Tanika please tó bá ti jáde ẹ lọ́ bá mi lo mention méjì tàbẹ́yọkọ̀ tó wà nínú fíìmù Ibrahim Chatta
àgbà nínú ló máa yá. Ọmọ mi náà wà bẹ́ẹ̀ yín ká ọ̀gbẹ́ni Solomon ṣàjẹ́ tí ò lọ́ta ọlá ìyá wà bẹ́ẹ̀. Mi ò fẹ́ bẹ́ẹ̀ kọ́. Ẹ mọ̀ pé mi fúnra mi mo ní nǹkan ẹ wò ẹ sáré tètè ẹ bá mi gbéra kan ní God be with you. May your life flare ẹ ṣe gbọ̀ngàn pẹ̀ tánìkà tani ẹni náà gangan àti ẹ̀ wá mọ̀ ẹ̀yin gbọ̀ngàn jáde ẹ bá mi ra ẹ grab rẹ̀ ó wà lórí YouTube láìpẹ́ láì jìnnà bàbá yìí sọ̀rọ̀ nípa thank you may God be with you. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.